wa information ó jẹ́ ti wà lẹ̀ ti pẹ́. And another thing ni pé ní 2014 àwọn ní Igbó Olómù ìjà epo ṣẹlẹ̀ ní Igbó Olómù tó yẹ pé gbogbo wa kókó ni. Ìgbà tá kókó ń lò àwọn ìjọba bá wa dá sí. Ìgbà tó bá dá sí àwọn exports wa gbogbo àwọn omi inú ọ̀dọ̀ wa tó surround wa nínú omi làwọn gáìdì yẹn rìnra àwọn mọ́tò ń gbé. Wọ́n dẹ̀ da kẹ́míkà sínú àwọn omi yẹn. Wọ́n dẹ̀ fresh wọn out. Gbogbo àwọn OPC tó wà nínú Igbó Olómù pátá wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ìjọba. Within short period nǹkan kékeré tá ò ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ di ńlá mọ́ wa lọ́wọ́ wọ́n bá wa panú ẹ̀. Èmi ní believe pé Nàìjíríà lè ṣiṣẹ́ fún Nàìjíríà without anything tó bá fẹ́ dìde láti ṣiṣẹ́. Nítorí dáàdì mi happens to be a retired soldier lára àwọn 3 Marine Commando. And dáàdì mi máa ń sọ àwọn kankan pé war will bring peace. Ó jẹ́ take a single step láti level of things. So as bàṣẹ náà dáàdì wà ní ilé wọ́n ní àwọn trainings wọ́n ní àwọn teams different teams wọ́n bá kó àwọn títí wa pọ̀ mọ́ wọn ní òwe àwọn people yìí air force on site wọn látòkè wọ́n jẹ́ wọn everywhere tó wà. So táwọn tó òkè bá ń ṣiṣẹ́ òkè táwọn tilẹ̀ bá ń ṣiṣẹ́ ilẹ̀ mo believe pé ibi táwọn ẹ̀ wà kò lè take on ní within a day láti figure out everything. Ẹ̀sà tó bá ní àwọn ẹni tó yẹ kó ń lọ bá directly láti lè fún wọn ní go ahead to work. They should bring peace back to our nation. Torí ọkàn wa ò balẹ̀, aláwọn èèyàn ń lé. Ẹ̀sà àwọn ni question mi. Pé ṣé wọ́n ní teams tí wọ́n níyàn tó yẹ pé ó lè fún wọn go ahead because we really need these students to go back home. Ẹ ṣé gan ni sà. Èmi máa lọ direct sí ọ̀dọ̀ Gani Adams. Yóò lè pé lábẹ́ ní pé tí a bá wọlé Yorùbá sìn, a ní ọ̀pọ̀lọpọ̀ ọba ní àwọn ìgbèríko lóríṣiríṣi. Bí last month ago ní West Nigeria, mo dẹ̀ try láti lọ wo àwọn ilé tí mo ní. Tí rí àbíkan ní Ọ̀yọ́, nígbà tí mo dé àwọn ọbẹ̀ yẹn, ẹ̀rọ ló ń bá mi. Mo dé àárín kan, àwọn ìsìn wọn lé ní 80 lórí ọ̀kadà. Ẹnu bí mi lọ, oní kí n má bẹ̀rù bí kí n má bẹ̀rù bí kí n dára máa lọ. Bọ́dà dáa ni wọn, gbogbo apápátá Yorùbá ni wọ́n sọ ẹnu. Wọ́n dẹ̀ sọ Yorùbá yẹn tó wà friendly ṣe pé nígbà ẹ lè mọ̀ pé wọ́n ti ṣe Yorùbá. Bẹ́ẹ̀ni wọ́n á kúrò mẹ́ta bí lọ́ máa yẹ pé kí wọ́n lè ṣe ń bì. Ó ní mo ṣe wọ́n yẹn o pé ọba àlú yẹn ó ní ìtọ́jú ń gbà lọ́wọ́ wọn tàbí dúró síbẹ̀ yẹn. In fact, mo sọ fún yín pé M19 ló gbé dání ìṣe AK-47. Pé níbi náà ní yes. In fact, wọ́n á jọ Friday tá n padà bọ̀. Wọ́n láti block the whole road. They pay nobody can pass. Mo ní ilẹ̀ Yorùbá. Nígbà tí ìdẹ́dá kọ́ bá yẹn, torí wájú ilé ọba yẹn lọ́gbọ́n. Mo lọ sí mo ní but wọ́n ní wọ́n ń jìyàn gbọ́dọ̀ tí gbogbo àwọn ẹlẹ́dẹ̀ wà níbí. Wọ́n kó bọ̀ yẹn dání. Kí ni wọ́n ní fún mi fojú mi rí? Mo wà ń bẹ̀. Débi pé àwọn church wà ń bẹ̀ tó ń wà nílùú yẹn tó ń ṣe service. Tó máa ní service, wọ́n máa lọ sanwó fún wọn. Káwọn àdìsọ́pù wọn. Ọ̀rẹ́ mi tó jẹ́ pásítọ̀ níbẹ̀ pásítọ̀ Túnjí ó ní káwọn bá san owó yẹn pé ká máa gbé àní church ọlọmọ ìbílẹ̀ táwọn máa san. Gbogbo bàbá yẹn lọ sí area Kwara wá sí Iléṣà. In fact, àwọn kan tí mo rí ní àwọn ọbẹ̀ yẹn mo máa rò pé ó máa gbé kó ló ní àwọn ọba ṣẹlẹ̀ mọ̀tún náà máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọba ó ní àṣekíngbẹ́ pé ẹni yóò àfẹ́yìn ẹ̀yìn yóò àfẹ́yìn àti láti jọ ọba léèyàn ẹjọ́ gẹ́gẹ́ bí kò tẹ́ wà àwọn ọba ìṣẹ́yìn bá wọn ṣe pàdé láti pèrè pé àwọn tó bá ń rí àwọn àlejò gbogbo yìí bí ẹbí ń checkmate wọn tí wọn lọ bá ṣẹlẹ̀ bọ́lá ni wọ́n sí torí pé tó bá ṣẹlẹ̀ tán àlejò á lọ a kò nílùú ìbéèrè mi jù báyẹn lọ. tẹ́wọ́ láti òkè ọdẹ tẹ́ ẹ lọ sí eré àwọn ọ̀nà bàrìbà wá sí ọwọ́ sálẹ̀ sọ̀rọ̀ mi yìí ń sìn. Kwara State ló ń sọ yìí Kwara State. Bẹ́ẹ̀ ni ó já wá sí Ọ̀yọ́ lórí ilẹ̀ tèmi ọ̀dọ̀ fúnra mi mo ní bẹ́ẹ̀ ìkejì mi wọ́n àtàkẹ́
tí mo gbọ́. Ọ̀tọ̀dé èmi ṣe mọ orúkọ ìlú yẹn abẹ́ mọ́. Òkè Ọdẹ wọ́n ti dárúkọ ẹ̀ Òkè Ọdẹ. Ṣẹ́rí Òkè Ọdẹ kọ́ lẹ pé ní Pàfàdé. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá dé bẹ́ẹ̀ tẹ́ bá wọnú gbọ́ ẹ̀ lọ́la ẹ máa ráwọn tó yẹn ń sára kí wọ́n sá fún yàn. Àwọn ìjókòó sí ni wọ́n Kwara State tàbí. Bẹ́ẹ̀ni wá sọ́wọ́ ìsàlẹ̀ Ọ̀yọ́ báyìí wá sọ́wọ́ ìsàlẹ̀ Ọ̀yọ́. Ẹni gbàgbé ẹ jáde sí kìlọ̀ kan tó ń jẹ́ kìlọ̀ orúkọ tá a gbà yìí o. Olùkọ́ tó ń gbé gbà tá a yọ sí ẹ̀yìn Ògbómọ̀ṣọ́ yes tá a gbé gbà. Gbogbo ẹ̀ máa káwọn tó a dé lóde ẹ̀lẹ́ máa ń bá ń bẹ́. Àwọn tó wá tó mọ̀ sẹ́lẹ̀ bá ń bẹ́ tí wọ́n ti kú síbẹ̀ tí wọ́n ní ayé síbẹ̀ tí wọ́n ti tẹ gbogbo ẹ̀ dó gbogbo ẹ̀ ilẹ̀ Yorùbá ni. Gbogbo wọn bẹ́ẹ̀ pátá ilẹ̀ Yorùbá ni. Tá a máa ṣe ìnáwó ń bẹ̀ ẹ̀ máa lọ fún ọ lówó ọ̀rọ̀ tí mo sọ lọ find out. Tá a máa ṣe ìnáwó ẹ̀ máa lọ fún ọ lówó ẹ̀ máa lọ fún ọ ní màálù tó máa disturb. Tá a máa ṣe anything ẹ̀ máa lọ fún ọ ní nǹkan. Nílùú tó ní ọba tó ní ìlú tó láwọn ológun. Ìbá ẹ máa rí Air Force wọ́n ní Air Force base yes tàbá kọ́ níbẹ̀ gẹ́gẹ́ ṣe sọ́wọ́ sálẹ̀ ẹ máa rí Air Force base tí wọ́n ti search àwọn èèyàn tí wọ́n search tí wọ́n search lórí bike wọ́n lè bẹ̀rẹ̀ pé Air Force base wà níbí wọ́n lè láwọn boys ní rúbẹ̀ wọ́n lè challenge wọn. Wọ́n ní bàbá Air Force checkpoint. Kílẹ̀ pé. Base àbí checkpoint. Checkpoint ọ̀ wọ́n ní Air Force mọ́tà tí wọ́n ń bẹ̀. Tí wọ́n yín gbọ̀n wọ́n bá jù bẹ́ẹ̀ wọ́n ní kìlọ̀ fẹ́ tí ń jẹ́ náà pé barricade tàbí check àwọn èèyàn. The government agency have the record and they know what is happening in Nigeria. Abacha ló sọ nígbà kan wípé if there is any insecurity that lasted for 24 hours in the country, the government is aware of it. So, America beat around the bush that what is happening today in Nigeria is we have to talk of today. Boko Haram told you years ago, but bandits and the insecurity and the threat to property and life of our people as of today in the Southwest is our concern for this event. Let me show. Now, the way forward, Babawa don't deliver the speech today. They have already said it. From bottom up, what I put on the language, our security in Yoruba land has to start from bottom up. That means from the local intelligence. So the bottom up is that is what we call the government. The government is by the people for the people. So taban for security, our baba sọ pé ọmọ nílé ló mọ ibi tó ń sin òkú abúkésí lálejò lè mọ. So gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá is within ourselves. That's number one. Number two ni wípé nínú ẹgbẹ́ káàkiri, including this OPU that has been for the past 12 years or something. Orí gbígbẹ, orí tútù, àdítò gbẹ, àdítò tútù, gbogbo alákòrò àjọ sínú ẹ̀. So the collaboration, the work together of several Àmọ̀tẹ́kùn, several security tó wà ní ilẹ̀ Yorùbá, it is very, very crucial for our survival today if taba fẹ́ win ní nǹkan tó kọjú sí Yorùbá today in Nigeria. Because when you padà ní mo ṣe dé nìkan bí ìjẹta ni, and then I went for a party in Oyo town and very close to Atiba náà ni, very close to Atiba local government in Atiba local government. So I was there for 3 days. We were in the people from America, the people from all over the world. They were there celebrating the burial of this person's mother. And then we were in a resort, a Relu resort, Ibelawa. So ngata debe asusha fún èmi àti àwọn member Oòduà tá wà ńbẹ̀. Aláti sọ̀rọ̀ fún wa ní pé ibi tá wà yìí àti gbogbo wa àti kọ́kọ́ rìn káàkiri lórí àyẹn àrìn for about 30 minutes alọ́wọ́ security bẹ̀ nígbà tá a padà la conclude pé wà àwọn OPC tó wà ní Ọ̀yọ́ ìyẹn ká pé wọ́n ta ló wà ńbẹ̀
bá ṣe ṣe security bá ṣe finance wà ní fún wa ní ẹni tó wà ní ẹgbẹ́ tó fún wa àpò yẹn lè rí yìí bọ́dẹ̀ ó dà pé mo ti ní contact pẹ̀lú ẹ̀ for about 5 or 6 years ago so àpè ó dẹ̀ fún wa ní àwọn méjì yẹn wọ́n wà pẹ̀lú ọjọ́ tàbí code ní Ọ̀yọ́ ni so kí lẹ sọ so our security ní ṣókí our security the way out for Southwest today has to be from bottom up as our general has just said. So that's my basic observation and thing that I said. I think that it's very important for us to note for this. Hello, okay, Mama. Ẹ ṣé gan ni sà. Mo kí gbogbo ilé. Ibi tẹ́mi fẹ́ dá sí mbẹ̀ ó ní àwọn bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ̀rọ̀ níwájú wọn ibà àti àwọn àgbàlagbà tó wà nínú ilé ó ní pé ẹ̀yin àgbàlẹ̀ sọ pé ilé la ti ń kẹ́ṣọ̀ ròde tàbá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí nílẹ̀ wa rí wípé bí wọ́n ṣe sọ pé láti bottom ní ká work up inú ilé wa ló ti ń ṣẹlẹ̀ àwọn agbénipa ìwọ́n tí olè ilé ò bá sí títa ò lè mọ́lé majority àwọn ọmọ wa ó dẹ̀ ti pẹ́ tí bàbá wa convener ìbá ti máa ń sọ̀rọ̀ yìí wípé àwọn ọmọ wa gangan wọ́n ti darapọ̀ mọ́ àwọn agbésùnmọ̀mí yìí àwọn gan ló ń fi ọ̀nà wọn báwo la ṣe fẹ́ ṣe question tèmi ni wípé báwo la ṣe fẹ́ educate àwọn families láti lè look after their own children not even children their adults. Wọn and so on and so forth tí àwọn náà fi wá di agbénipa ní ká pè wọn because àwọn ló ń ṣílẹ̀kùn fólè àwọn ọmọ wa ló ń ṣílẹ̀kùn fólè àwọn náà gbà bọ̀dẹ̀ mi ì mọ nǹkan tá a lè ṣe ìbéèrè tèmi ni pé kí ni nǹkan tá a lè ṣe fà á. Ìyálóde ẹ jẹ́ kí n ṣiṣẹ́ general díẹ̀ torí mi ì ráyè ka speech mi tó ń tún mo kọ. Bẹ́ẹ̀ni. ṣe rí ọ̀rọ̀ agbénipa díẹ̀ ní ti àwọn ọmọ wa o èyí tẹ́ ẹ lè mú rí ọwọ́ àwọn ọmọ wa ń bẹ̀ ni èyí tó bá wà ní ìgboro ṣùgbọ́n èyí tó bá wà ní forest yẹn àwọn bíbí yẹn ti mix pẹ̀lú àwọn ti infiltrate wa o ẹ wo ti Ìbàdàn tí àbúrò Adélabú tí wọ́n gbé pẹ̀lú àwọn twins ẹ wo arrest yẹn táwọn ọlọ́pàá make lánàá ṣe mọ̀ wípé táwọn máa wádìí àwọn tó ń mú yẹn Yorùbá máa wà láàrin wọn ẹ bá dẹ̀ rí ìgbà tó fẹ́ kidnap woman yẹn àtàwọn twins yẹn ẹ rí pé ìgboro náà ti ṣe luckily ẹnìkan record ẹ ti mọ̀ pé àwọn ara wa ló ṣe yẹn ìyẹn ò ń ṣe àwọn north ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tí àwọn gọ́ọ̀mẹ̀ntì kò ń gbà wọlé tó ń play it down èyí tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ gan-an àwọn ẹ̀yà wa ní south yìí ni òótọ́ wà ní púpọ̀ nú ẹ̀ kidnapping tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ní mainland bíbà yìí àwọn èèyàn wa tó jẹ́ àwọn Yíbò ló ń ṣe púpọ̀ nú ẹ̀ o èyí tó ń ṣẹlẹ̀ ní gbogbo island ní Ẹ̀pẹ́ lọ́hùn-ún àwọn tó wá láti tí omi ló pọ̀ jù ń bẹ̀ o ṣùgbọ́n àwọn tí òkè ọ̀yá wọn ti pin down wọn tí ìmọ̀nà tó fẹ́ fi strike lẹ́kọ̀ọ́ bíbà yìí. Ok, màá fún yín ní example kan ní Ìjẹ̀bú Òde ní last week mi mọ̀ reason tí àwọn eléwé ọ̀rọ̀ play story yẹn down arákùnrin kan wọ́n gbé nígbà tó ń gbé wọ́n wá bẹ̀ sí ń wá àwọn fámìlì ẹ̀ wá lọ bá Sẹ́ríkì Fúlàní Ìjẹ̀bú Òde Sẹ́ríkì Fúlàní náà ṣáájú pé wọ́n á bá wọn pa wọn kan wọ́n bá bẹ̀ sí ń pa nǹkan at the end of the day àwọn family yẹn sọ 20 million ransom nígbà tó wá release arákùnrin yẹn tán tó padà sílùú after 4 days or 5 days tó bá ní kó lọ dúpẹ́ lọ́wọ́ Sẹ́ríkì Fúlàní tó bá òun ṣáájú tán fi dùn lẹ̀ nígbà tó máa dé city room Sẹ́ríkì Fúlàní báàgì tán fi gbé owó ransom wá fún àwọn kidnappers wọ̀nyẹn ó bá banú city room nígbà tó ti máa wò ìkànnú àwọn ọmọ tó gbébọn sí ilé tí ó ti jẹ́ ọmọ Sẹ́ríkì Fúlàní so bá ṣe ń sọ̀rọ̀ yìí Sẹ́ríkì Fúlàní yẹn ó wà léwé ẹran lọ́wọ́lọ́wọ́ báyìí
Sherry ọ̀rọ̀ yìí from bottom to the head, that's the solution. Last time báwọn Senate wá sí Èkó tó wá ṣe security conference. Gbogbo ẹni tó ń sọ̀rọ̀ wọn kàn praise nǹkan tó yẹ kàn praise gbàdé mi máa sọ̀rọ̀ tèmi nìkan ló yàtọ̀ mo ní kí la jókòó sí bí wàá ìta ń sọ. Tí a bá fẹ́ resolve Nigerian security problem, tí federal government ò bá ti allow state police and community police kò sí bá ṣe lè bọ́nu wàhálà yìí. Lórí inú state police and community police ibẹ̀ làwọn native wọ̀nyẹn ní indigene máa key into that security. Ṣé rí àwọn gómìnà yẹn wọn ò fẹ́ kí èèyàn ti ojúbọ ọ̀rọ̀ security wọn. Wọn ò dẹ̀ fẹ́ kí involve pé tí n bá involve kó wáyé pé gbà ní problem yẹn máa solve kó má di pé àwọn yẹn wọn máa lọ gbógo fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Okay, màá dín fún ní another example. Ọ̀ṣun State ní 4 days ago ó announce pé òun máa allow hunter OPC àti Àgbẹ̀kọ̀yà àti vigilante kọ́ bá àwọn ṣiṣẹ́ pẹ̀lú Àmọ̀tẹ́kùn. Ṣé àwọn gbégbà tó máa pe state coordinator wa wọn jẹ́ kí n mọ̀. State coordinator wa náà ti dé meeting yẹn tán kó tó wá fún mi ní feedback pé wọ́n pè àwọn sí meeting. Although wọ́n ti pè wọ́n sí meeting kò sí nǹkan tó bá dé bẹ́ẹ̀ ara nǹkan tá a advocate fún nìyẹn. But èmi tí mo mú idea ìwá tí mo kọ lẹ́tà sí yín tí mo kọ reminder sí yín jẹ́ kí n mọ̀. Ẹ bá wá lọ mú colonel ogun tó yẹ kí general kò lead ẹ lọ mú colonel tí ò lẹ́sìrẹ́ǹsì bí general ẹ wá kó wọn sí àwọn boundary tẹ fẹ́ bọ́ kan sí tó bá perform ẹ wá ní nǹkan tá a rẹ advocate pé kí nìyẹn kì í ṣe solution. Èmi tí mò ń sọ̀rọ̀ afọ́jú tó fẹ́ jùkò ìkó ti máa wà lọ́wọ́ àbí tó ti wà níbi ẹsẹ̀ pé àní ẹ pé gbogbo ẹgbẹ́ ìṣẹ́ a máa resolve kìíní tèmi ara nǹkan tó ń pè ní politics yẹn àwọn olóṣèlú gbogbo nǹkan náà máa ń ní normal politicize ní Nàìjíríà tó bàbá fẹ́ sọ problem mi àdé wàá sọ pé dandan pé kọ́ gbéṣẹ́ yẹn fún wa àní kọ́ ṣe òfin kọ́ bẹ̀rẹ̀ state police and community police because ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ yẹ̀yẹ́ o ẹ bá ń wo fóònù ní everyday lẹ́ ń gbọ́ kidnapping in different places. Wọ́n dẹ̀ di successful wọ́n ti overrun more than 50% of the communities ní Kwara State and especially Yoruba speaking state ní Kogi wọ́n wọ́ ìgálá o. Ẹ bá wọ àwọn kidnappers yìí o àwọn terrorists wọ́n wọ́ ìgálá o. Ọ̀dọ̀ wa náà wọ́n ọ̀dẹ̀ wọ Ìgbìrà o. Wọ́n wọ̀ dáwọ́ Ìgbìrà o. Ilẹ̀ Yorùbá tó wà ní Kogi náà attack. Tí ẹ bá dẹ̀ ti wo ti Kwara ìwọ̀nba náà wọ Ìlọrin táwọn Fúlàní wà o. Àwọn ibi tí Yorùbá wà ní Ìgbónà òun ni wọ́n attack ní ojoojúmọ́ sódò Yorùbá gbọ́dọ̀ fura. Èmi ọmọ nǹkan tó ń ṣe àwọn aláṣẹ wa o. Ìpàdé wọn ò pé kí gbogbo wa ṣèpàdé I come with communicate wọ́n ṣe wíwà pé wọn ò rí. Wọ́n dẹ̀ ní ó ń bọ̀ làwọn là ń dédé. Ipò tí mo wà ipò Ààrẹ Ọ̀nà Kakanfò mo ti ju pé kí n máa sọ lórí social media. Mo ti ju pé kí n lọ máa promise nǹkan tí ìyàn ọ̀bá tí fún mi láṣẹ láti ṣe. Mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ jù anyhow. Nígbà tí gbogbo àwọn mídíà ń bá mi mo nílò gbogbo kíní yìí mo ti sọ fún yín ẹ ṣàbẹ̀yẹ ẹ fẹ́ kí n máa trend. Mo ti kọjá ẹni tó máa trend. Wọ́n ní parọ́ níyì ẹ̀tẹ́ ní mú wà. Nǹkan tí ìbá lè ṣe kí n lọ máa sọ social media. A ní kọ́ fún mi láyè mo sọ pé màá ṣe kíní. Ọ̀ bá fún mi láyè kí lè fẹ́ kí n máa sọ. Àwọn ọmọ ọlọ́mọ lọ́kọ̀ yẹn 39 tó jẹ́ from the age of 2 to 16 lọ kó wọn ta ló mọ oúnjẹ tán fún wọn ta ló romi tán fún wọn ọ̀dọ̀ wọn ṣó àwọn bishop kan old bishop àwọn yẹn nínú àwọn tíṣà méje tán mú wọ́n ti gé kan lórí wọ́n fi send signal sí wa ẹ wá wo demand wọn ẹ máa wò pé kíní ní fanatic religion agenda wọ́n sọ pé àwọn nídìí gbogbo àwọn tó ti mú tó ti kó sí Agodi prison táwọn fi exchange àwọn tó ti mú yẹn wọ́n dẹ̀ máa fún àwọn níbi 1 billion or 2 billion naira. Ìkẹta ni pé wọ́n bá wọn kọ́ implement Sharia ṣe ń gbọ́ as very funny people to that extent pé kán gbé Sharia wọ
Ọ̀yọ́ state ṣe rí ìbọ̀dé ti wọ náà Ọ̀yọ́ state ní ẹ lórí alákatakítí a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí Ọ̀yọ́ state àwọn alákatakítí ti wà ní Ọ̀yọ́ state púpọ̀ àti part of Ọ̀ṣun Yorùbá gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ àní ẹgbẹ́ bá dẹ̀ wá wò bóyá fọ́nì ìkọ́pẹ́rẹ́ ní mútì ní Ìwó ó dẹ̀ dìde ó ní tí wọn bá ṣe ṣẹ̀ríà àwọn olùkọ́ lè rí ọmọ yẹn gbà ó dẹ̀ sọ kò sí ọlọ́pàá kan tó lọ mú ànúmá yìí dẹ̀rẹ̀ ó ń sọ pé ṣẹ̀ríà máa wọlé Yorùbá sàtà máa wá gọ́bùn lé Yorùbá gbogbo Yorùbá dákẹ́ wọ́n dẹ̀ ti ń fi politics yẹn ṣe òṣèlú federal government ń blame state ń blame federal government gbogbo wa la dẹ̀ mọ̀ pé gbogbo security ta ní láyé yìí 99.8% ọwọ́ federal government ló wà federal government tó wà láwọn gómìnà kan lọ́lọ́pàá tiwọn Àmọ̀tẹ́kùn tó ń sọ yìí general sọ wípé Àmọ̀tẹ́kùn pàtí ní state police already pé nǹkan tó kọ̀ kù fún Àmọ̀tẹ́kùn ni pé wọ́n legislate ẹ̀ ní National Assembly kí ló dé tí wọ́n fi legislate ẹ̀ wọ́n bá legislate ẹ̀ wọ́n jẹ́ kó gbé ìbọn tó jẹ́ ìbọn tó lágbára because ìbọn táwọn pípò yìí gbé gbà míì wọ́n ń gbé rocket launcher tó yẹ pé wọ́n lè fi blow ammo tank ẹ wo bóyá pa brigadier general ẹ níbọn brigadier general ẹ mọ̀ye pa ní ọ̀rùn yẹn lọ with convoy pẹ̀lú ammo tank wọ́n wà ní ammo tank wọ́n dẹ̀ lo rocket launcher wọ́n dẹ̀ fi dislodge convoy brigadier general wọ́n dẹ̀ pa iná Nàìjíríà mi ibi tó ti sọ pé kọ́ wá fẹ́ helicopter gbé òun àwọn Nàìjíríà mi ló ti ṣòfófó fáwọn terrorists yẹn pé ibi tó wà ní ẹ̀kẹ́ lọ pàkà tó débẹ̀ so ọ̀rọ̀ yìí gbọ́gbọ́n gbòye ìgbà míì táwọn oníwèé ìròyìn wá pé kí lè fẹ́ kí n ti sọ báyìí mo ti sọ solution mo ti sọ pé kí ní ìbọn máa invade Ọ̀yọ́ mo ti sọ pé máa invade Ọ̀ṣun bí ẹni tó ń sọ̀rọ̀ bíi wòlíì mo dẹ̀ ní intelligent report yẹn every day àwọn kan wà tí mi ò lè sọ fún yín sí tí mo ti ní láti jẹta ẹ wá fẹ́ sọ odindi oyè Ààrẹ Ọ̀nà Kakanfò dọ̀lẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí tí wàá lọ́kì ó láwọn ọmọ ogun lọ́wọ́ ó yàtọ̀ sí ti Abíọ́lá tó jẹ́ businessman ní tèmi ìsìn mo wà lọ́kì mo ní group lábẹ́ nígbà tí mo ti dìjà rẹ àti ti kó àwọn group mẹ́rìnlá sọ́wọ́ ṣùgbọ́n tíjọba ò bá àláwọ̀ ẹ ó bá ní o fẹ́ lọ ṣe ẹ̀wọ̀n ni o tó bá yẹ pé security street ni táwọn ọmọ mẹ́ta lè ṣe DPO lágbára bẹ̀yìn àwọn organization lè lọ bá DPO sọ̀rọ̀ pé àwọn ọmọ ìfẹ́ ṣọdẹ nínú street yìí o DPO àbí area commander lè grant ẹ̀ bọ́ tó bá ti di pé full scale security in a state gómìnà gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀ gómìnà gbọ́dọ̀ pe CPO gbọ́dọ̀ pe DSS o àwọn gbọ́dọ̀ contact IG tó wọn bá contact ẹ̀ táyọ̀ bá ṣe wọ́n á rán ẹni yẹn lọ sẹ́wọ̀n wọ́n á make sure pé ìbọn tó bá pààyàn ìbọn tó gbé dání níbo ló ti rí ọta tó ń lò níbo ló ti rí. so nǹkan tá à ń sọ báwọn èèyàn ni ẹ̀kọ́ ni kí làárẹ̀ ń ṣe ṣé ẹgbẹ́ wọn sọ fún yín pé kí nílẹ̀ Yorùbá kọ́ máa rán ààrẹ lọ sẹ́wọ̀n ni. àwọn Yorùbá ló ti Abíọ́lá pé kó lọ declare rẹ̀ pé òun ni president bó ṣe declare rẹ̀ òun ni Abacha àbí kẹ́wọ́ ló fi mú Abíọ́lá for 4 years l'Abíọ́lá fi wà nínú ẹ̀wọ̀n tó pa síbẹ̀ èmi náà tí wọ́n débẹ̀ ń sìn ẹ̀dí fẹ́ ti èmi náà ṣé wọ́n ní kó máa ti gbogbo ààrẹ parí. so nǹkan tá à ń sọ ni pé àwọn aláṣẹ wọn bá wọn sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ collaboration ni mò ń sọ mi ò ní mo fẹ́ dẹ́gbẹ́ kan lẹ́gbàá security lọ́wọ́ wọn collaboration kájọ ṣiṣẹ́ papọ̀ and ẹgbọ́n general níjọ́ tata ti pàdé gbẹ̀yìn sí àti tó more than 10 years ní program June 12 òun náà ló sọ nígbà tó máa sọ ó ní from bottom to the top náà ní grassroots láti fẹ́ bá wọn ṣiṣẹ́ so kó yí ẹ̀yin ọmọ ẹ̀yin aráàlú òyìnbó and ẹni tó wọ́ sọ̀rọ̀ láti Germany ààrẹ ò sọ pé òun ò bẹ́ẹ̀ nìkankan ṣe òun ò ní bẹ́ẹ̀ nìkankan ṣe lórí ọ̀rọ̀ security o láti ayé ìwáṣẹ̀ ààrẹ òun dájagun o gbogbo alágbára ilẹ̀ Yorùbá lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ni ààrẹ máa ń kó pọ̀ ìwọ lọ di bíbá ìmọ̀ ìwọ lọ di ààrẹ á wá coordinate wọn
bí ààrẹ ṣe ń jagun láyé àtijọ́ nìyẹn kò dẹ̀ tí ì sọ pé ká má ti jagun náà bẹ́ẹ̀ gbogbo alágbára tó bá mọ̀ pé òun lágbára kó òun fẹ́ jagun òun lè fẹ̀mí òun lẹ̀ fún ìran wa ó jẹ́ ká sowọ́ papọ̀ mi ò sọ pé mo fẹ́ dá ṣe é tí mo fẹ́ bá dá ṣe OPC nìkan ni máa sọ OPC nìkan ni máa sọ bí ní máa sọ Southwest Security Stakeholder Group 14 groups àti ti nígbà ní December àti ti kó 33 group yọ 33 group tó ti yàtọ̀ sí Southwest Security Stakeholders gbogbo wa la gbọ́dọ̀ jagun yìí kò sẹ́ni tó ń dá jagun a tree cannot make a forest tó ẹni tó bá mọ̀ pé òun lágbára láti jagun ó ní máa challenge lórí ogun kó fẹ́ ajákẹ̀ lọ́wọ́ ẹ̀ tó bá ti ń challenge ẹ̀ pé o lè dá ṣe fún ara ẹ̀ tó lórí ogun wà lẹ̀ mú tí nìna ń pè yẹn agbára kan gbọ́dọ̀ forí balẹ̀ fún agbára kan kágbára yẹn tó tì lẹ́yìn nǹkan tá à ń sọ nìyẹn o ẹ̀yin ará lóyìnbó kó yé yín dáadáa o èmi ò ń ṣe content provider lórí Facebook o tí màá máa provide content fún yín tẹ́ẹ̀kan máa be friend irọ́ o mi ò ní parọ́ o mi ò ní parọ́ kí n kó mi ní sọ̀rọ̀ kí n kó jẹ o ọ̀rọ̀ tó bá ti jáde lẹ́nu mi ní kó jẹ láéláé kí n lè tó sọ mo ti ronú ẹ̀ dáadáa pé mo lè ṣe é níjẹ́ pé kí n má lè ṣe nǹkan kí wá sọ kọ́kọ́ wá di pé kí ni àwọn ànímọ̀ irọ́ bíi ti ààrẹ yìí tó dàrẹ́ gan mi ìṣerú ẹ̀ rí ẹ̀dẹ̀ lọ wo àtisídẹ́ǹtì mi gbogbo ìtìjọba bá partner láwa successful tí wákìlì ta lọ ṣe tá àgbàṣẹ lọ́wọ́ ìjọba tí wákìlì ta lọ mú ní Bàràpá tá àgbàṣẹ lọ́wọ́ ìjọba àwọn ọmọ ẹ lò 4 months ní prison ọpẹ́lọpẹ́ gómìnà Ọ̀yọ́ state tí mo bá sọ̀rọ̀ òun ló yọ àwọn ọmọ mẹ́rin yẹn wákìlì tí wà ní prison lẹ́nìí òun ló jẹ́ kí Bàràpá sí mi mi ò ń pariwo lórí social media tí má ní màá ṣe nǹkan màá ṣe mo fún àwọn èèyàn ní 3 weeks àdẹ̀kú wákìlì ọjọ́ kàtómẹ̀ nígbà tó ń dà wọn ní gbogbo first act mo ní within 1 week a máa resolve àdẹ̀ resolve ẹ̀ tí Bàdó commissioner of police tó pè mí mo ní within 2 weeks Bàdó wa wọlé ó dẹ̀ wọlé mo kọ́ fún wa ní sáà nílẹ̀ Yorùbá kọ́ wá wo dán tó bí ọ̀rọ̀ mi ṣe rí for now nìyẹn o ṣé o.